ẹ̀wọ̀n kìíní ka TikTok yẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa rí bẹ́ẹ̀ ní kíkọ́ tó táwọn tó fẹ́ sórí rẹ̀ ìgbéyàn sí ìdílẹ̀ ìgbéyàn àgbàlagbà fáńtì kápó nílà káì ló máa dé kọ́ máa tàdí rékè bá tún wo Facebook ní kan ní real ó ṣẹlẹ̀ ní kí n sáwàdà ó ṣẹlẹ̀ ní kí n sáwàdà bí àwọn àṣẹ aṣọ lóríṣiríṣi ló láti fẹ́ sílẹ̀ ayé bá wọn orí ẹ̀ ló sì jẹ́ pé a máa ń sọ pé kí ọ̀gá ọ̀gbọ́dá kọ́kọ́ sànù wa kó má sí àwọn ẹ̀rọ yìí ní sábàbí àtúbọ̀tà ánámà wa rọrùn ọmọ èèyàn máa lò fún tọ́da nítorí kó sínú rẹ̀ gan aburú rẹ̀ ọ̀pọ̀ ju dáadáa rẹ̀. téèyàn bá sì lè kóra rẹ̀ jáde jí tó bá fi di pé èèyàn ò ní ìsinmi tí ọba ti lò ó kò sí tàbí ṣùgbọ́n àti ní àtúbọ̀tán láyé yìí ó sùn. ní tí mo fowó mi rà wọ́n á jẹ́ kó ní oṣù sábàbí orí ibò ẹ̀ka fura o ẹ̀ka fura ìyàwó ń rìpọ́tù pé ọkọ yìí ò lè bó ń lò àfi kọ́kọ́ wòwò náà gbogbo bí táwọn ti ń bára wọn lò pọ̀ ó tó wá di pé abẹ́rẹ́ ó pè é bẹ́ẹ̀ ni nítorí pé tẹ̀ bá ti ń wòwò kò ní wà nọ́màlì mà. gbogbo tó bá rí láyé abẹ́rẹ́ ó borí kalẹ̀ ní bí ẹni tó ṣe sọ̀rọ̀ àti. lórí ìgbà tó bá rí ìdíkùrì débi lẹ́kùn ní ti máa ń wò lójoojúmọ́. torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé àwọn obìnrin míì wọ́n gbé débẹ̀ lọ́dọ̀ ọkọ ranù tí wọ́n wò kú ọkọ rẹ̀ gbé ẹgbẹ́ yóò jókòó sí di kọ̀mpútà ìwé lòun ṣe social media ẹlòmíì ti fẹ́ fẹ́yàwó látòrí social media ẹlòmíì ti fẹ́ lọ́kọ lọ́ba lọ gbé pàǹdà lórí social media wọ́n bá kún àtíkè masha Allah wọ́n lo bọ́dí fìlà fojú rẹ̀ gbogbo ibi tí kò tó wà lójú rẹ̀ wọ́n bá filẹ̀ gbogbo àwọn ọrùn rẹ̀ ti bẹ lójú wọ́n bá hápò ọwọ́ àti Abidjan ọlọ sí Cape Coast kíkọ lọ rí àwọn ìlànà wọn bá ti ní káwọn pàdé nìkan lẹ́bọ̀ ó sáré tí ìyá mi bọ̀ èkó má jẹ́ pé ẹni tó ń dúró dé ní a'udhu billahi minash shaitanir rajim ọbẹ̀ jágùrà ó bọ̀ ó sì ti darọ̀ so ṣe rìn báyìí ní fi báyìí máa ní oge àbí wọ́n ní lágbájá bàbá ni wọ́n oh you are welcome my dear báwo. We met on the Facebook and mo sọ fún un bọ̀ wá ẹbí náà ní ìlànà ìyàwó ó sì yàn wá wá. Torí pé ẹ ní ìròyìn òtáàbò ìdúgba nísìnyí ìwọ ọ̀fẹ́yàwó lórí Facebook ó lè tọ́ dànù bí ṣe ń pọ̀ lọ́wọ́ kó mọ̀ lọ́wọ́ àwọn gidi gan kú tẹ̀lé èmi lọ ń wá bọ̀ ẹ dákun ẹ má pa mí lóò wá nípa ọba ti jẹ́ ọkùnrin gidi wọ́n kọ́ kó ìfọ́tí ìfọ́rùn fún ọ náà wípé ọ̀fẹ́ fi ọ̀gá wa láńkì lídà ẹ̀mọ iye tí o ti ẹ̀rí bẹ́ẹ̀ tó padà fẹ́ sílé tó padà pàjá àkóró àwọn kébí wọn ṣe ń bá a sọ̀rọ̀ kọ́ fẹ́ àwọn míì náà ń bá a sọ̀rọ̀ kọ́ àwọn fẹ́ ọmọ iye ránù tó ti sè bí ìyàwó kan ni wọ́n sọ fún wọn lọ wọlé ọkọ̀ kọ̀ọ̀pẹ́ lọ́ni máa ń ṣe sùn wọ́n sọ fún lọ́tún gbéra rẹ̀ sórí ẹ̀rọ tá à ń sọ̀rọ̀ yìí náà ni ọgbà yìí wọ́n bí pé kí ló dé ọkọ̀ lọ́nà òun ṣe má àwọn sì ṣe ìyàwó ayé kọ̀ ọ̀run àbí àṣà àdùrù mílíọ̀nù lọ́kọ̀ náà kí ló dé ọlọ́kọ̀ kọ́ àṣírí ọ̀hún nígbà àwọn ènìyàn tí wọ́n sùn ní wọ́n lé lógójì. òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn náà lè gbàgbà kúgbà tó sẹ́sìn wọn kó wọn wà ọkọ̀ ti sọ sí orí free láti ọkọ̀ bá rí pé gbàyàwó lọ́nà kó wọn. wọ́n á ní bó ló ti ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀
wọ́n ní ẹ̀sẹ̀mọ̀ wọn àgbà tí wọ́n ń wà láyé dúdú ókè ṣé ẹ̀kan náà wọ́n á bọ̀ sí ìranù náà ní gbogbo ẹ̀ náà wọ́n á rí báyìí lọ́wọ́ ní actually nọ́mbà ẹ̀ máa pọ̀ díẹ̀ ó tóbi báwo wọ́n ní tí wọ́n bá sì ó máa tó 39 you mean it 39 wọ́n kásá pé 40 ọmọ pé ó fún ọkọ ní pọ́ìntì ọkọ wa lòun sí wa ẹkún kí ló ń sùn ẹkún kí ni dé ló ń sùn ẹni tó yẹ pé tí kàmí bá bẹ tó tẹ kó sí fún ọdún ń kọ́ ọ lẹ̀ lọ ọ yẹ kó sí àfi tó náà bá gbádùn tẹ̀lé ìjọba ẹ rí i pé látara social media yìí àwọn aṣẹ́wó bẹ́ẹ̀ lóríṣiríṣi o aṣẹ́wó local aṣẹ́wó national aṣẹ́wó international gbogbo ẹ̀ lọ́wọ́ lórí social media tí wọ́n tún máa bí ọ́ pé bó lọ wà àdúgbò wo èmídìrí àbíbo àwọn bọ̀ wá bọ̀ tètò sí mọ́ṣáláṣí ló wà ní àbí ẹ̀yìn rẹ̀ ọ̀ràn yóò ní ọ wálé ẹbí wọn náà lọ wá lọ torí ẹ ti mọ̀ pé ẹ̀rọ yìí gan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti báyé jẹ́ lọ́pọ̀ jù náà nínú aburú tó tún wà ń bẹ̀. ó náà ní pé wọ́n ń fọ́jókòó àwọn obìnrin pẹ̀lú ọkọ wọ́n ń ya ọkọ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti pàdánù lé ọkọ báyìí nítorí ẹ̀rọ yìí obìnrin tí òun àtẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ sùkúlù wọ́n ti lọ sùkúlù látago 8 wọ́n sì wá sùkúlù títí dago 4 ìyàwó tí wọ́n á délé àtòhun àtọ̀kan nínú àwọn tíjà tí wọ́n jọ ń chat ibẹ̀ lẹ́jọ́ wa títí dago 4 ọkọ òsínbẹ̀ o tún wá délé látago 4 ẹ tún chat dago 10 òkúkú jáde kọ́ lọ fẹ́ torí pé ó ti hàn pé eléyìí kan lọ fẹ́ àṣìṣe ló ṣe tó ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ wa sọ títì ọkọ fi wá mindset ọkọ wa gẹ́tì pé wọ́n ti gbà ìyàwó mọ̀ lọ́wọ́ látàrí alọ́ ṣiṣẹ́ látàrí handset gbogbo àwọn ọ̀rọ̀ dúdùn ọ̀rọ̀ fẹ́ tí ìyàwó ọ̀sọ́ fóun rí kò sí èyí tí ò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún títà tọ́jọ́ sí títà. wọ́n tún wá máa fi irú bèbí ọ̀hàn kan tí wọ́n ya fọ́tò rẹ̀ sí lóríṣiríṣi sínú handset tí wọ́n máa fi ṣàpèjúwe bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó bí wọ́n á máa fi bèbí ìrún ránṣẹ́ sí ìyàwó yàwó bèbí ìrún á lọ kọ́rí ìrún á lọ béèrè ẹ dákun kí ni wọ́n máa lo àwọn bèbí yìí sí ìṣẹ́ ti mọ̀ pé táwọn ọba máa wá láàmú àwọn ẹ̀tọ́ máa pọ̀ wọ́n bá ṣàlàyé fún ní bá ń bi mí pé ẹ dákun kí ni kí n ṣe àwọn náà ló bìrà rẹ lọ ẹ má wàá sọ pé mi mọ̀ dalẹ̀ yó àwọn kí jẹ́jẹ́jẹ́jẹ́ mi jókòó kò sí tọ́kàn bí ẹnìkan náà ni wọ́n fẹ́ yàwó ń bẹ ń lu kan ọkọ ń bẹ ní hàbì kan pé gbogbo ìgbà tó ń bá ti wálé òun ọmọ wa bá yàwó tó wà níbi ẹ mọ̀ káyà mi máa ń ṣe bẹ́ẹ̀ ẹ pé ó fi ìyàwó kan síbí ó fi ìyàwó kan tán yọ ọmọ wa ṣe sọ̀fà márùwà láàrin àwọn ìyàwó náà ọkọ wa ní òun á sí sáìtì ìyàwó jọ ló bá bá tí ìyàwó tó fi fọ́tò kan nínú fọ́tò àwọn bèbí o tó fi sí sáìtì rẹ̀ bàbá àgbàlagbà sí lọ́kọ wọ́n kàwé dáadáa tó ṣùgbọ́n àwọn ní máa gbogbo kí ni bèbí kan sọ bèbí ti jẹ́ bọ́ba sọ̀rọ̀ bọ́ba kọ́kọ́ ẹnìkan bá ní wọ́n wá túmọ̀ rẹ̀ fún wa pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹni bá rẹ̀ nìkan tó fẹ́ pọ̀ sí ránu òun wà bàbá yẹn wá sọ fún mi pé ìjọ náà làwọn kọ̀ ẹ wo bí ṣe ń kó bá wọn
obìnrin kan ọkọ rẹ̀ lọ lóyìnbó ó lóun wá bí ó ṣe dá lọ wọ́n á ní òun máa ń wálé bí ọdún méjì ìyàlẹ́nu lọ́sàjẹ́sọ ńgbà tó wọ́n mú ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ìyàwó ló ń bá nínú rẹ̀ ìgbéyàwó òun fi fọ́tò rẹ̀ ránṣẹ́ sáwọn ọlọ́kùnrin ní hòhò. ìgbà tó ń tún tẹ̀síwájú nínú ìwádìí wọn á tẹ́tí pé àwọn tó fi fọ́tò ránṣẹ́ sí kò sí ètí ò tí ì bá sùn. àwọn ẹ̀rọ fìtínà yìí báyìí wàhálà wà ń bẹ̀ wàláhì wàhálà wà ń bẹ̀. ẹnìkan nínú àwọn lárúbáwá ní Saudi lélẹ́yìí ti ṣẹlẹ̀ wọ́n kọ ìwé sí pé mo gbádùn ẹ̀ lánàá eléyìí lọ́kọ́ rí wọ́n gbádùn ẹ̀ lánàá wọ́n gẹ́gẹ́ bí ṣúgà. sẹ́wọ̀n kí tá a bá gbọ́ mo gbádùn ẹ̀ ó ṣèṣì náà nítorí lé obìnrin lé ọkọ ni wọ́n lè fi kó báyà nǹkan kan ṣẹlẹ̀ àmọ́ lórí ikú ó lè jóbìnrin kẹgbẹ́ rẹ ní. orí ẹ̀ la ṣe sọ pé wọ́n kọ́ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ o bí okùn ṣòkòtò tó ti dẹ̀ ẹ yẹ kó máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó rẹ o ẹ yẹ kó máa wo o àmọ́ sọ́tọ́ sí àwọn kó náà máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ ń bọ̀ ń bẹ̀. ọ̀gbọ́n tí màsí kí wọ́n yọ ọ́ra nu o kò túmọ̀ sí kọ́kọ́ yọ ọ́ra nu. lè má dá nítorí pé obìnrin ọkọ̀ àkọ́kọ́ rẹ̀ nìkan ní ọkọ yẹ kó mọ kí ni tó ń fi ẹ̀rọ yìí ṣe nítorí pé ẹni tí ọ̀kan lẹ̀kún wọlé ẹni tí ọ̀gbà yọ̀ǹda wọ́n wá ń jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ òun àti ìyàwó rẹ̀ wọ́n ń gbẹ́nu síra wọn létí. àwọn yẹ kó ogun àṣẹtì rẹ̀ àmọ́ wọn ọkùnrin Allahu Azza wa Jalla ó gbà fún ọkọ lè fẹ́ dé ìyàwó mẹ́rin rẹ̀ káwọn obìnrin ọmọ bínú ọ nígbà tó wá rí àṣẹtì ọkọ orí pé tí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé ń fẹ́ ọ ìwé olóòwò lẹ́ ń ṣe tó fi ìyàwó karùn-ún ní wájú ìyàwó kejì abẹ́kẹta náà ó ṣe sùúrù ni o kọ́ fẹ́ yà wálé ó pé ọdún tó máa gbáṣẹ́wó wá lọ òní máa ń gbáṣẹ́wó káyọ̀ kan á dárùn fún ọ ní o àtàlájẹ ní kọ́ máa sọkọ láti pé láti fi ogún ọdún tẹ́ ti fẹ́ ní ẹ̀rẹ́ lòmí. a gbọ́ pé àwọn obìnrin ní Abidjan bíi wọ́n ti dáa débẹ̀. torí de léyìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó burú bàjẹ́ òun ló ti ọpọlọ di ìsìnà ló ti gbé wọn náà lẹ́nu ọ̀rọ̀ wọn jí ara ẹ ọkùnrin máa jọkùnrin ni ẹlòmíín náà irọ́ lásán ni ọkàn máa halẹ̀ mọ́bi ẹlòmíín bọ̀ máa fẹ́ lómi láti ọdún wò láti ọdún irọ́ lásán tọrọ ẹ dá torí de léyìí mẹ́rin obìnrin kan iye ìyàwó tọkọ rẹ̀ ní Jésù nìkan yìí ansẹtì ló lé ọkọ ó ṣòfin fún ìyàwó rẹ̀ pé tí n bá sí lọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ tilẹ̀kùn fúláàtì ìgbórójú kan náà torí mo lè fẹ́ wọlé ẹnikẹ́ni láti wá wo ní tí máa ń ṣẹlẹ̀ sí wọn anytime ìyàwó ni wọ́n fún mi ròyìn ọlọ́pàá bá wọlé wọ́n á ṣe dídí pé ìyàwó ti lọ sí tọ́ílẹ̀tì ó fi ansẹ̀tì sílẹ̀ ansẹ̀tì lọ́kọ́ wá rí lọ́kọ́ bá yẹ̀ wò bí ẹ bá sọpọ́tọ̀ sí ọ ọ̀yẹ́ ansẹ̀tì ìyàwó rẹ wò nígbà tí èsè màmá rẹ tọ́ ọkọ bá ń yẹ ansẹ̀tì wò lọ́ bá rí i pé ní kọ̀pẹ́ kó jìnnà sígbà tó ń wọlé yìí ní ìṣẹ́jú méjì mẹ́ta ọkùnrin kan fi fọ́tò rẹ̀ ránṣẹ́ síyàwó òun ní ìhòòhò. mẹ́sẹ̀jì tó wá lẹ́yìn fọ́tò yẹn ni pé ìwọ náà fi tiẹ̀ ránṣẹ́. ìwọ náà fi tiẹ̀ ránṣẹ́ níyàwó wọ tọ́ílẹ̀tì táwọn ọmọ fẹ́ lọ tábà yìí. nítọ́kọ rí ojú báyìí lọ lọ́kọ sí lè dànù
nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé la yadkhulul jannata man kana dayutha. Dayuth kò ní wà lìjẹ̀nà. àwọn sàhábà ní tani dayuth. ó ní man ra'a fi ahlihi zina wa sakata alayhi. ẹni tó rí pé zina ń ṣẹlẹ̀ nínú ilé òun ìyàwó ń ṣe zina ó sì gbẹ́nu lọ kí wọ́n fi mọ́ ẹnu rẹ̀. ọgbọ́dọ̀ sí nǹkan kan. lórí tẹ́lẹ̀ náà ibi pẹlẹbẹ náà ni wọ́n ti mọ́ọ̀lẹ̀ jẹ nígbà tó ti di à ń fi fọ́tò ara ẹni ránṣẹ́ wọn kí lè mọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. aburú máa yálé mi ó tètè tilẹ̀kùn ni. báyìí oríṣiríṣi nǹkan yìí ń ṣẹlẹ̀ jàmáà. lẹ́yìn náà ẹnìkan pé ìyàwó rẹ̀ ìyàwó wa ń gbé fóònù sá lọ pé bọ́ọ̀bì máa sọ ká máa gbọ́. mi fẹ́ yọ mí lẹ́nu. afẹ́ máa ti ń ṣẹlẹ̀ máa wulẹ̀ kún sọ̀rọ̀ sókè. mẹ́lòó mi máa gbẹ́rù ìyàwó rẹ̀ subhanallah. bí sojú bọ̀rọ̀ bí sojú lásán ló mọ̀ bẹ̀rù ni. ìyàwó ní kí ló fẹ́ kọ́rọ̀ wá sí ó ní yes ma. tó tiẹ̀ yẹ ká bá àwọn ọkùnrin ní ọmọ pé ìyàwó rẹ̀ yóò láyé bàjẹ́ báwọn. wàláhì gan tẹ̀ ń wò bí eré yìí ó ti ṣe sábàbí táwọn èèyàn fi já ìmọ̀ye géètì